tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. èmi á sọ wípé ní abala kò ní rí ti lé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ, iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú. ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. èmi á sọ wípé ní abala kò ní rí ti lé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ, iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú. ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. èmi á sọ wípé ní abala kò ní rí ti lé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. mo fi dúró sí ìrètí. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò obìnrin ni mí, ṣe dáadáa la bá yín. ẹ kú ijọ́ mẹ́ta. Àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó mú wa lọ láti ọjọ́ yìí tó tún mú wa padà lónìí. Ẹ̀yin náà la bá, àwa náà lẹ́yìn náà rí wò. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a ti lọ àti dé gẹ́gẹ́ bí a ti ṣe ń polongo fún yín látijọ́ yìí pé ètò obìnrin ni mí ó ti dé bìbà sí ojú ìwòran yín àti dé. Abala tá a wà yìí ẹ mọ̀ pé a ti fi àsìkò sílẹ̀ fún àwọn aráalé láti lè pè wọlé láti lè bá wa dá sí nǹkan tí a gbé wá. Orúkọ mi ò tí yí padà, Olúwafúnmiláyọ̀ ọmọ Ọ̀ṣọ́ ló ń kí yín pé ṣé dáadáa la bá yín. Ẹ dẹ̀ mọ̀ pé mi nìkan kọ́ ni máa ń dá wà lórí ètò, ẹnìkejì mi náà ó ti wà pẹ̀lú mi nílé agbára ń bí. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa obìnrin ni mí lórí ìkànnì Kaftan television Yorùbá. Wọ́n ní tàbá ti rí rẹ ní tọ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ àti òun náà là ń kíra wa, òun náà ni mo fi ń kí yín ní ọ̀sán yìí wípé ẹ̀kú ọjọ́ mẹ́ta. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa, ẹ ti rí ìfiléde wa pé a tó ti dé sórí ètò yìí padà lákọ̀tún. Ẹ bá wo àyíká wa gan, ìyàtọ̀ tó ṣe kí ni ó tún dé ètò àbí bẹ́ẹ̀ kọ́ wá fún mi. A dúpẹ́ lọ́wọ́ Elédùà gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti ṣe sọ, tàbá ríra ẹni tọ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ àti náà ìyẹn ara ilé ṣe dáadáa la bá yín. A tún ti dé, ẹ mọ̀ pé lórí ètò obìnrin ni mí láti máa ń gbé oríṣiríṣi nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní agbo àwọn obìnrin. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ tó ti gbé wa lọ́kàn láti wò pé a lè wait báwo ni ìbò ṣe bẹ́ẹ̀ ni ìgbẹ́ ìwé túlẹ̀ bó ṣe wà lọ́kàn wa. Olúfún mi kí n tó gbàgbé mi ò sọ orúkọ mi fáwọn aráalé. Orúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ olóyìnbó ló bá dé. Dèjì Robert ló kí n káàbọ̀ sórí ètò yín, ètò wa obìnrin ni mí, gẹ́gẹ́ bí fún mi ṣe ń sọ lọ kí n tó já ọ̀rọ̀ gbà. Bẹ́ẹ̀ ni a sọ fún yín pé lórí ètò lónìí gẹ́gẹ́ bí a ti ṣe ń polongo, àsìkò máa wà fún àwọn aráalé láti bá wa dá sí ètò. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn nìkan kọ́ la máa jọ ń sọ gbogbo ìta bá mú wá lórí ètò lónìí. A ti ní àlejò pàtàkì kan níkàlẹ̀. Àlejò wa ó súpà ọ̀pọ̀ ẹ mọ̀ kan ó dìgbà tí a bá gbàlejò wa tá bá parí ètò, tá bá ti fẹ́ parí ètò máa wá sàn kankan fún yín nípa àlejò wa. Àmọ́ kó tó di pé mo fi àlejò wa hàn, kó tó di pé mo dẹ̀ sọ nǹkan táwọn sọ lénìí, ẹ já dókè lọ́hùn, à ń padà bọ̀. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ, iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú. ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. èmi á sọ wípé ní abala kò ní rí ti lé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. Ẹ káwọ́
káàbọ̀ padà sórí ètò obìnrin ni mi bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ó yá yín torí ètò náà ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu ni gẹ́gẹ́ bí Adé ti ṣe sọ pé àwa nìkan kọ́ la wà lórí ètò àbí Rachel àti ní àlejò pàtàkì nǹkan kan ń gbé mi lọ́kàn tí mo fẹ́ sọ nípa àlejò wa yìí àmọ́ àwọn kan ti rẹ́rìn wọn ti ẹ̀já dárúkọ wọn tó bẹ̀rẹ̀ sí ó ti lé wọn ni àmọ́ àwọn aráalé ni mo fẹ́ sọ nǹkan yìí fún a máa sọ fún yín tá a bá ti fẹ́ bá ètò yẹn tá a bá ti fẹ́ bá parí ẹ má bínú pé a dá yín dúró díẹ̀ ó yẹ ká ti bẹ̀rẹ̀ láti bí aago 4 àmọ́ orí bákan lápá bíbá yìí àtọ̀rọ̀ gáfárà fún yẹn lórí ètò lónìí a ó máa wo ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan làwọn obìnrin á máa sọ pé rárá o mi ò lè sọ fọ́kùnrin kankan pé báwo ni ṣàlè máa fẹ́ ra yóò ṣe wọ́n lè sọ fọ́kùnrin ṣé mo lè sọ ṣé o lè kọ́ ẹnu ìfẹ́ sọ́kùnrin bóyá ká fi bẹ́ẹ̀. ẹni wo mo fẹ́ fi sọ. lórí ètò lónìí lórí ètò obìnrin ni mí lónìí àkòrí nǹkan tá a fẹ́ wò lónìí pé ta ni ó yẹ kí ó kẹnu ìfẹ́ gan-an sí ẹnì kejì ṣé ọkùnrin ni àbí obìnrin ni ẹ wọ káwọn kan máa sọ pé láyé kí ló fà á kó tó wà lọ sọ pé àwọn ò ṣe o ẹ̀là ló ń pè é báwo la ṣe máa gbà á. gbé láńdíkàpù. wọ́n ní wọ́n gbé wọn láńdíkàpù eléyìí làwọn máa sọ lórí ètò lónìí àlejò wa tòní òun náà ni arábìnrin Sheila Sanni ó yẹ kẹ́ ti máa wò kan nínú orúkọ tí mo pè Sheila ó yẹ kẹ́ ti máa wò pé kí ni mo fẹ́ sọ fún yín lórí ètò àmọ́ ẹ jẹ́ ká fi àti ìdùnnú àti ọ̀yàyà ẹ jẹ́ ká fi kí àlejò wa arábìnrin Sheila ẹ ṣe wọ́n ké wọ́n ní akúrọ̀lẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ bọ̀lápò yìí ó dá arábìnrin ṣe ká bẹ̀rẹ̀ ètò náà ní kíákíá ọ̀rọ̀ ta ló yẹ kó kẹnu ìfẹ́ sí ní ayé tá a wà yìí ta ló yẹ kó sọ pé báwo ni bú báwo ṣe bú báwo ni anybody lè sọ hi anybody lè sọ hey anybody lè sọ bú báwo ni anybody lè sọ anything. ìyẹn ni pé ní tiyín ẹ mọ̀ ṣé èyí lè dẹnu èyí lè gbé ẹni dẹnu fún mi ní sùúrù hi lálejò wa sọ kí ni lásán ni gbogbo ìyẹn ó ní ìdálejò wa ń ba lọ bẹ́ẹ̀. bóyá kí n sọ dáadáa pé ká ni ó yẹ kí ó kàn ní ìfẹ́ pé mo fẹ́ fẹ́ ẹ. ṣé obìnrin ni àbọ̀kùnrin. ọ̀rọ̀ náà ó bá ó lọ ọ̀rọ̀ náà pẹ̀lú bí ayé ìsìn ìṣeré ó wà kí ẹjọ́ lo word kan kí yá èbó kan lò ó wà complicated. ó lọ technical màá ti yá technical ni ṣé mo gbé mo bóyá nígbà kan rí àwọn fọ́nrán kan tó di pé obìnrin á máa kẹnu sí mo rí bó tiẹ̀ rí kan tó tiẹ̀ obìnrin yẹn kẹnu sí ó dẹ̀ sọ bóbá yẹn dẹ̀ sọ yes àwọn èèyàn sọ pé ṣóbìnrin yẹn kò kú náà ó dùn sọ ṣe lọ́wọ́ ẹni jù ú fún ẹ ṣe ní ètò ìdánilẹ́yìn lápá kan torí ìlú gẹ́gẹ́ bí mo tún fún ọlẹ́là. àlejò akẹ́ tó dáhùn ìbéèrè tí fún mi béèrè yẹn tẹ́ bá ṣàkíyèsí pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí àwọn obìnrin tó ń bá nígboyà tí wọ́n fi ìgboyà tó fi gbogbo ọkàn wọn sọ pé ó yá o bọ̀dá Tájù o ṣẹ́ fẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rí pé bí ẹ̀là bí kinní kan wọ́n máa ń gbé wọn kò ní ó ṣe kí ló tó fi rí bẹ́ẹ̀. ṣé bó bá àgọ́ ṣe máa ń ṣe fọkùnrin gbà tọkùnrin níbà wá bá wa á wò látòkèdè á rò pé ṣé ò ló ń ṣe bó ṣe rí owó rí ẹ̀. àlejò ẹ ṣé kìí ṣe pé wọ́n ń tẹ̀ láti gbẹ̀san. bóyá ti rò pé gbàgbé mo lé báyọ̀ mo lé Ṣadé mo lé Bílíkì mo lé ẹ̀jẹ̀ mo lé Bílíkì. àlejò wa. ó possible kan fẹ́ gbẹ̀san lóòótọ́. ẹ ti dáhùn ìbéèrè fún mi wọ́n fi ọgbọ́n yọ ìbéèrè yẹn lé. àwọn wọ́n bá yín jà. well bẹ́ẹ̀ ni ṣe rẹ́rọ̀ yẹn sí ni ní ayé àtijọ́ nígbà àwọn bàbá wa àtàwọn màmá wa wọn kí obìnrin mi gbọ́ rí ńgbà yẹn pé wọ́n ní obìnrin lọ bọ́kùnrin pé mo fẹ́ fẹ́ o ṣé wọn náà máa fẹ́ ni. àwọn ìyá wa ọmọ bá ṣe ń ṣòtú ṣọ́ọ̀tì wọn ni mọ̀ àti pé kò sí ẹ̀rí àrídájú ẹ̀ náà pé àwọn kan ò dán. ṣùgbọ́n ní òde tèmi báyìí àwọn obìnrin a ti rí pé àwọn obìnrin ní ìlú òkèèrè ní Nàìjíríà wa náà wọ́n ti kọ́ bó ṣe ń kúnlẹ̀ a gbé òkà sọ́wọ́
sọ́ọ̀fẹ́ ni ṣọ́ọ̀fẹ́ ni àbọ̀ ọ̀fẹ́ ni. ṣùgbọ́n bẹ́ẹ̀mi ṣe rí o èmi sì feel pé mo sì rò pé ó yẹ kí ọkùnrin nínú relationship náà ó yẹ kọkùnrin yẹn lè gbé ìgbésẹ̀ yẹn. ta ló fi èmi fẹ́ béèrè lọ́wọ́ yẹn àlè ta ló fi òfin yẹn lẹ̀ pé òfin ìbádọ́rẹ̀ẹ́ o ọkùnrin ló gbọ́dọ̀ máa ṣe aṣáájú. ọkùnrin ló gbọ́dọ̀ kì í ṣe òfin but ó dá in most cases wípé kó jẹ́ ọkùnrin náà. kí ni ìlú ìdá gan-an pàtó. kí ni ìdí ẹ ló dáa kí ni ìdí tó ṣe dáa ṣé torí kí ká sọ pé bí ọkùnrin yẹn á máa ju obìnrin lọ ni torí ayé mu àmọ́ tó wá sọ fún yín pé ní ayé ìsìn obìnrin gan jọ ọkùnrin lọ. no ok ṣeun. reason tèmi fi rò pé ó yẹ kí ọkùnrin nífẹ̀ẹ́ lọ́kàn ju obìnrin lọ ní pé ọ̀rọ̀ nífẹ̀ẹ́ lọ́kọ̀ọ̀kọ́ o ẹ má yọ mọ́ wa lọ́wọ́ rárá ọ̀rọ̀ nífẹ̀ẹ́ kọ́ ìbádọ́rẹ̀ẹ́ ìrìn àjò ìbádọ́rẹ̀ẹ́ ẹnikẹ́ni ló yẹ kó gbé ìgbésẹ̀. bóyá ní nífẹ̀ẹ́ lọ́kàn tí wọ́n ń sọ ni pé nífẹ̀ẹ́ lọ́kàn láti sọ pé ọ̀pẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ ní gbóná jù ẹni sùn àbí kí n bẹ́ẹ̀ bomi wá. nítorí pé tá a bá máa wo marriage nísìn ó máa ń di àsìkò kan nígbà relationship àbí marriage tọkùnrin yẹn máa ọkàn òkú ní sí ń bẹ̀ mọ́ kò wá nílé sọ pé mi ṣe mọ́ so ìdí nìyẹn tèmi fi rò ó pé ó dáa kó jẹ́ ọkùnrin náà ló máa nífẹ̀ẹ́ obìnrin nífẹ̀ẹ́ máa wọ ọkàn ẹ̀ ju ti obìnrin lọ ó dẹ̀ máa ṣe lásìkò tó yẹ ó máa gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé bí mo ṣe rí sí ní ìmọ̀. Rachel kí ni ìwọ rí sí torí mi ò rí síbẹ̀. bí mi ṣe rí sí o kò ṣe dandan kó jẹ́ ọ̀dọ́kùnrin tàbí obìnrin ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ó fẹ́ dà pé ẹ̀sìn ó wà lára ìdí tí ó fi rí bẹ́ẹ̀ torí tá bá wo bíbélì tá bá gbé Kùránì náà ọkùnrin ni ó sábà máa ń jẹ́ bí aṣáájú nírú nǹkan bẹ́ẹ̀ àwọn lọ́kọ àwọn lórí àwọn ní kíní. ẹ má bínú o mo máa láti gba kí n disturb mi díẹ̀ lórí nǹkan tẹ́ ẹ sọ yìí àṣà wa nílẹ̀ Yorùbá kò fún àyè kò fàyè gbà pé kí obìnrin. ẹ kò lòdì sí i kì í ṣe pàṣà yẹn lòdì sí i àbí torí àti ìrí àwọn táwọn olóyìnbó ń pè ní heroes àwọn òkè jẹ́ word commenter àwọn táwọn bí aṣíwájú ẹ lọ káwọn bá wà náà ẹ lọ àwọn ìlú. tèmi ṣe sọ pé ẹ̀sìn ló dàbẹ̀ nípò fàájù kò kì í ṣe pé bóyá ẹ̀sìn gan sọ pàtó pé tí Ádámù bá fẹ́ fà ó Ádámù ló di dandan kó jẹun ló máa sọ pé mo fẹ́ fẹ́ ẹ ṣùgbọ́n tá bá wo bí bíbélì àti Quran àwọn ẹ̀sìn méjì tá a mọ̀ ní orílẹ̀-èdè ní tá bá wo bí wọ́n ṣe ipò tí wọ́n fi àwọn ọkùnrin sí ó jẹ́ kó dàbẹ̀ ni pé ojúṣe wọn ni láti béèrè ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan sìn ìdí tí mo sọ pé kò ṣe ọ̀dọ́kùnrin àbóbìnrin lọ́fíìsì ni pé tá bá wo ní bíbélì Kristẹni lèmi a sì rí àpẹẹrẹ obìnrin tó ṣùtù ṣọ́ọ̀tì tó bẹ́ẹ̀ náà sí ìyá ọkọ ẹ̀ gan ló sí ìyá ọkọ ẹ̀ àná ọkọ ẹ̀ tó kú ló sọ fún pé wo lọ sí oko bọ̀dá yẹn gbẹ gangan ni kò ti lọ máa ṣiṣẹ́ jẹ́ kó rí ẹ kó rìn tó bá dalẹ̀ ìyá yẹn tún sọ pé tó bá dalẹ̀ ṣáà lọ sùn síbi ìsàlẹ̀ ẹsẹ̀ ńbẹ̀ má fọwọ́ kàn ọ́ má ṣàṣejù. ó ní kó wẹ̀ kó wọṣọ tuntun kó wọṣọ kó ta sánsán. ṣé àwa kò ẹni rò pé ó yẹ kó jẹ́ bóyá ìṣe ọkùnrin tàbí obìnrin ẹni tó bá nígboyà kó kọ́kọ́ ṣe ó tọ́ ni ṣé mo pé lórí ètò lágbára ẹ mọ̀ pé lórí ètò olúkálukú ló ní nǹkan tó lè ṣiṣẹ́ fún tó rò pé ní tèmi èmi kàn rò pé ní tèmi èmi ò rò pé mo tí ì dàgbà dé ìpele
tí màá fi wo ọkùnrin ṣuṣu pé wọlé ìgò ìjọpọ̀ ẹni tó jálè rárá fún mi kò lè má ṣì sọ o lè rò lọ́kàn ẹ̀ pé ọkùnrin mo like o tó kí n dá máa rò lọ́kàn mi. ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ máa wà irú èèyàn tèmi jẹ́ o kí n tiẹ̀ ní lọ́kàn kí n ní lọ́kàn pé o ò lè rí lójú mi máa dà lọ́kàn o ò lè rí lójú mi ilé fi hùwà sí o ò lè mọ̀ pé ẹnì káwọn obìnrin mi ẹ̀ dúró o ẹnì káwọn obìnrin mi bó bá nífẹ̀ẹ́ sí ọkùnrin kan bó tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n òwò bẹ̀ wọ́n fẹ́ mi mọ bí mo ṣe máa ń sẹ́ mo pé bàtà wà nílé ìwé gíga wọ́n fẹ́ wà nítòsí wẹ́rẹ́ bí iṣẹ́ àmúrelé bá pa wọ́n pọ̀ wọ́n fẹ́ lè bá ṣe wọ́n fẹ́ lè bá ṣe wọ́n fẹ́ lọ jẹ́ ọgbọ́n oríṣiríṣi bẹ́ẹ̀ sọ yìí ó ti ṣẹlẹ̀ sí mi rí. ẹ ṣe àwò táwọn olóyìnbó ń pè ní nadem ó ti ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kan rí ó dàgbà pé ó yẹ kí n sọ nǹkan lọ́yẹ̀ ó ní arákùnrin kan gbà yẹn mi ì fi bẹ́ẹ̀ mọ maths ní kíláàsì ń gbà so mo wá rí pé bọ̀bọ̀ yìí mọ maths ojoojúmọ́ a máa answer question àtúnnáwọ́ sókè. ẹ̀sà ìyẹn gbọ́dọ̀ tó lé ọ̀rọ̀ ní ọmọ ló mọ̀ wípé lórí ilé ìtọ́pọ̀ ẹni sáà ní kó jálè mo wá wò mo ní bọ̀dá yìí máa mọ̀wé gan bóyá tí n bá súnmọ́ bọ̀dá yìí bóyá èmi náà ẹ mọ̀ àwọn ìgbésẹ̀ wo lọ wá gbé gbà yẹn. tó wá lọ bá mo ní ó lọ bá mo ní bóyá very intelligent. àìpẹ́ ẹ mọ̀wé gan o tàbá ṣe test wọ́n gbé extra sheet. wọ́n kọ́ kí ló dé àwọn tó máa ń kó bá gbogbo kíláàsì. bẹ́ẹ̀ ni wọ́n tún yà ó tún lẹ̀ mọ́ ìtẹ̀sí bá ti kọ́ àmọ́ ò báyìí kọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ń kọ̀wé báyìí táwọn ò bá rí nǹkan kan at least ó yẹ ká tọ́jú àjẹsí náà. so n bá ní ọ̀dà yìí ẹ̀ máa mọ̀wé gan-an ẹ̀ ilé ìfọ̀nà hàn mí ọ̀dà yìí wá ní ó pẹ̀lú tí bá ń kàwé kó wá darapọ̀ mọ́ mi kájọ máa kàwé. so bàtí tá ń kàwé ó ti wọrí kí ló ṣàkíyèsí kankan wọ́n ní ìgbà tá ń kàwé ṣé ìwé nìkan lè lọ kà. ìwé náà là ń kà. ìwé nìkan ni ìwé I solve maths. èmi kò bẹ́ẹ̀ ṣé ìwé ara lẹ́yìn. àlejò ìdùnnú tẹ̀sí sọ́tà ń kàwé nígbà tó fi ṣúgà àbóyin sórí nǹkan. oníbà ẹ̀dùn mo fẹ́ béèrè ìgbà ẹ mọ̀ pé àwọn kan gbà tá wà nílé ìwé ẹ̀kọ́ gíga àwọn kan máa ṣe ìwé wọ́n máa ń alájọka ẹ̀ṣọ́ ọ̀sán lẹ́yìn máa ń ka tiyín àbálẹ́ lọ́sàn-án lẹ́yìn ìgbà mi níta gbangba nílé ta ni àbí níta gbangba tó lójú táyé àbí nígbà gbogbo skul náà. ok ẹ̀yin kì í ṣe pé ẹ lọ ẹ gbé ndómì lọ ẹ ṣe láìsí àtàrà bisikíìtì lọ. ìgbà tó wá di ara bisikíìtì àti fanta lọ. ti olùkọ́ lójú ní wọ́n ń ṣiṣẹ́. báwo wá ló ṣe wá bá dé ṣé ìwé kíkà náà nìkan ìwé kíkà náà ni. ìwé kálejò wá parí tán. alhamdulillah àwọn ti rẹ́ńlò mi táwọn ń fẹ́ lọ́wọ́ so ẹ wò á padà gbọ́ ẹ̀jẹ̀ mi níbẹ̀rẹ̀ kan wọ́n lẹ́nìkan tí wọ́n fẹ́ ìgbẹ́ yìí fọkàn sí pé bóyá ọlọ́run lè ṣe ìyá bóyá ọlọ́run lè ṣe ìyá ni. ògbé kòkòrò lẹ balẹ̀ ìdí ìwé lẹ balẹ̀ kí ló bí ìwé lẹ kọ́kọ́ bá lọ. point tí mò ń ṣàyẹ̀ sí as in èmi náà notice pé àwọn náà ti wọ́n ṣe fún bákan. so nǹkan tó wá fa ọ̀rọ̀ yẹn náà nìyẹn ọjọ́ yẹn wọ́n wá kàn pé mo ní pé èmi náà mi ń ṣe obìnrin téèyàn lè ṣùgbọ́n ó kàn wà ń bẹ báwọn tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣé èyí ti ní ẹnìkan gbà yà bẹ́ẹ̀ ẹ̀yin ò ní. ẹ̀yin wá pọ̀ o ṣùgbọ́n ẹ̀yin wẹ́n tó mọ̀ òwe ẹ̀ tó mọ̀ máa. èmi wẹ́n tó mọ̀ máa. àwọn ẹ̀yin tó mọ̀ òwe ọlọ́wọ́jọ́ fi máa gbọ́ ẹ lọ sí. ọlọ́wọ́jọ́ fi máa ti bẹ́ẹ̀ lórí ìlà. ohun táwọn olóyìnbó ń pè é wá tẹ́bọ̀ ń bẹ àdúgbò wa ni wọ́n sọ pé lórí mú camp. mo ní kọ́ǹpù síbẹ̀ ni. ẹjọ́ orí ìbéèrè kan ṣe tó mi tẹ̀ wá ní fún yín máàsì ń ṣe wá padà àmọ́ ṣá àbí ẹ̀kọ́ lọ́rẹ́bọ̀ ẹni lọ́lọ́bọ̀ gbẹgbẹ lọ́lọ́bọ̀ láti dé. àmọ́ irú bẹ́ẹ̀ máa ń bá dé. ṣẹ́ẹ̀rì kí ó ṣe pé mi mọ́
àmọ́ ẹ̀ mọ́ta àmọ́ ọ̀pọ̀ ní ṣe heartbreaking ẹjẹ́ ń sọ heartbreak. ẹni tí lè dùn bọ́kọ̀ yẹn kò ní má ṣùgbọ́n. ẹ ṣe àlejò wá fi ẹyìn ibi tá a bá dé yẹn já dókè lọ tó ẹ̀yára léwu lẹ́yìn òkú ẹ̀ ń gbádùn àlejò ẹ̀ ń gbádùn bá a ṣe ń sọ lọ́tún lọ́sì kó tó di pé àtẹ̀síwájú ẹja dókè lọ wá ń padà nígbà tá a bá dé ẹ ní àǹfààní láti lè pè láti bá wa dá sí ní tá à ń sọ lónìí tá lẹ́ wò pé ó yẹ kí ó kẹnu ìfẹ́ sí ẹnì kejì ọkùnrin ni tàbí obìnrin ẹja gbọ́ ohun tó wà lọ́kàn yín à ń padà bọ̀. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó fẹ́ èmi á sọ wípé ní abala kò ní rí ti lé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? gbogbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. Kaftan television yorùbá. àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan television yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá kan, orísun kan, ayẹyẹ kan, Ifẹ̀ òòyè, Ifẹ̀ òòdáyé, ibi ojúmọ́ ti mọ́ kárí ayé. Kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòyè. Kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòdáyé. Ilé Ifẹ̀, ilẹ̀ Oòduà. Adéarè, ìtàn ìṣẹ̀ǹbáyé ọdún ọlọ́jọ́. It is mercy, intriguing, rituals and sacrifice, drama, eulogy, reverence, ọlọ́jọ́, the dawn and the doors. Ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa ṣoge máa rìn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó fẹ́ èmi á sọ wípé ní abala kò ní rí ti lé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. ẹ káàbọ̀ padà sórí ètò wa obìnrin ni mí gẹ́gẹ́ bá a ṣe sọ ká tó dókè lọ́hùn-ún pé àkókò ti tó láti gba ìpè gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé sórí ètò a ó máa gbé ìpè yìí ohun tí à ń sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án òun náà ni ta ni ó yẹ kó kọ ìfẹ́ sí ni ṣé ọkùnrin tàbí obìnrin ta ni ó yẹ kó béèrè pé ṣé ó fẹ́ mi àbí ò fẹ́ mi ṣọkùnrin ni àbí obìnrin ni àlejò wá sì ń sọ ìtàn wọn. wọ́n ṣe wọ́ọ̀kì báyìí. bọ́ọ̀lù ṣe mathematics kò bá kankan dé. láti dé bọ́ọ̀lù lọ lọ́sẹ̀ bọ̀. nǹkan tó máa ń dùn mí jù nù
nínú ọ̀rọ̀ ta ni ó kẹnu ìfẹ́ àbí tẹ̀ ni pé tó bá kẹnu ìfẹ́ sí mi àbí tí n bá kẹnu tó bá sọ fún mi pé o ò ṣe ó máa ń wọlé lákìyè yára máa ń dàbí ọ̀bẹ lákòókò yìí o bí aka ọkọ̀ pàtẹ́wọ́ fáwọn ọkùnrin wa. bẹ́ẹ̀ ni ọkùnrin wa ẹkúṣẹ́ ìṣẹ̀lẹ̀ ṣe mo mọ àwọn ọkùnrin kan olúfúnni náà bínú o tó jẹ́ pé tó bá kọnu ìfẹ́ sóbìnrin 10 lè sọ pé kódà gan 10 lè sọ pé ẹlòmíì wá tún domi gbóná sí lára wá tún domi tútù sí lára àwọn ẹlòmíì gan wá ní bó wà láyé wọn tí mo ti sọ pé wọ́n ti pé àlejò ọkọ ti wà lórí ẹ̀ ẹ̀ka sọ kí lorúkọ yín àti bọ́lá ti ń pè ìpè yẹn ti rí gbé èmi wò pé èmi ò mọ bó ṣe bó ṣe lórí mi fún ẹ̀rọ ẹ̀ka sọ kí lorúkọ yín àti bọ́lá ti ń pè. ẹjọ́ tẹ́ bá ti pè wá yàrá lé ẹ bá máa yí ọ̀rọ̀ sílẹ̀ èyí ọ̀rọ̀ yín sílẹ̀. ẹ káàsán kí lorúkọ yín àti bọ́lá tí ń pè. Akíndélé Olúwafẹ́mi ń sọ̀rọ̀ láti Alágbàdo. ó dá ẹ ṣeun ẹ bá wa dá ṣètò. Mo kí gbogbo àwọn atọ́kùn àti lórí ètò Captain. ẹ ṣeun. first time caller. ẹ káàbọ̀ sọ. mo really appreciate tí ẹ ń ṣe. Iṣẹ́ takuntakun ní ọkùnrin ṣe. Ṣùgbọ́n tí èmi rí sí ni pé bó ṣe wà lọ́tún ló ṣe yẹ kó wà lósì. Ẹnikẹ́ni ló lè kọnu ìfẹ́ sí ẹnikẹ́ni. Kò yẹ kó jẹ́ ọkùnrin tàbí obìnrin. Àṣà lọ́wọ́ tó jẹ́ ti Yorùbá tí mo mọ̀ dájú tàbí ti Nàìjíríà òun ló ń gbà wípé ọkùnrin gan kọ́kọ́ kọnu ìfẹ́ sí obìnrin. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ kan wípé gbogbo wa ọkàn kan náà lórí. Bó ṣe ń ṣe ọ̀tún bó ṣe máa ń ṣe òsì ó lè máa yàtọ̀ sí díẹ̀díẹ̀. So ẹnikẹ́ni tó ti ní feelings fún ẹnì kejì. ní kó gbogbo sẹ. mi ò rò pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ láti pe ẹnìyẹn wípé wá ó ń ṣe mí báyìí sí ẹ. ẹ̀ṣẹ̀ wà nínú wa. àti òní jẹ́ kí ẹnìkan pe ìkejì. òun ni bóyá ìgbéraga tàbí wípé ń gbà mí má jẹ́ ń ṣàṣìṣe. ṣùgbọ́n bí ọkùnrin náà ṣe ń sá pé má jẹ́ ń ṣàṣìṣe tàbí tí n bá bá ọmọbìnrin sọ̀rọ̀ ìgbà mi ò lè jẹ́ ọmọ kékeré ló fẹ́ bá sọ̀rọ̀ jẹ́ tí n bá sọ̀rọ̀ àwọ̀ mi lẹ̀ má jẹ́ ń ṣàṣìṣe bẹ́ẹ̀ náà tí obìnrin náà ló ń ṣe ọkùnrin tí mo fẹ́ gbìyànjú láti sọ nìyẹn. ó dà ẹ ṣe àdúpẹ́ wọ́n wà ń bẹ̀rẹ̀ pé ẹnikẹ́ni ló lè kọ́ mi ìfẹ́. ọ̀dà ẹ ṣe sọ fún àwọn ní ẹni tó bá gbé lọ́kùnrin kó àmọ́ pẹ̀lú èmi ọ̀yára lé ọtí sọ fún ọ ní ẹni tó bá gbé lọ àmọ́ èmi ò lè gbé mi lọ. kò lè gbé mi kò tiẹ̀ lè gbé mi lọ. wọ́n ní ìgbéraga bẹ́ẹ̀ ni mo sì ṣàkíyèsí pàdé bí wọ́n ṣe kí ẹ bẹ́ẹ̀ sọ sí. ọjọ́ agbáwo ìdí tí ẹlòmíì ti wà lórí ọ̀rọ̀. ẹ káàsán kí lórúkọ yín àti bọ́lá tí ń pè. bóyá kẹ́ ẹ tún wá ẹkùn wá padà. bóyá ká wo kí ni àwọn ọ̀dọ́ gan táwọn obìnrin gan fi máa ń wò pé èmi ò lè kọ́kọ́ ẹ mọ̀ pàlejò wa sọ kọ̀ọ̀kan lẹ́gbọ́n ní ìgbéraga. kì í ṣe ìgbéraga ni. olówó wa ẹ má bínú àlejò ẹ tẹ̀síwájú. ok àwọn tún lè rò pé tí n bá lọ bá arákùnrin bó lè rò pé oníranù ní mí bóyá bí mo ṣe wá ń bá wá bá ọ máa ń pè kankan àwọn kan ní bí yóò ti rí lẹ̀. àwọn olóyìnbó á ní etí ìwọ̀n gbé pàǹtí ẹ̀yẹ. ẹ kú ọ̀lẹ́ òkè orúkọ yìí àti bọ́lá tí ń pè. ẹ kú ọ̀lẹ́. orúkọ yìí àti bọ́lá tí ń pè. wọ́n pè láti kẹ́lẹ́ orúkọ mi ní láti ọmọtọ̀ṣọ́. ìgbà ìṣẹ̀lẹ̀ bá wa dá ṣètò. à ń gbọ́ yẹ bá wa dá ṣètò ẹyí ẹ̀rọ yín sílẹ̀. ọkẹ́ orúkọ mi ní láti ọmọtọ̀ṣọ́ láti kẹ́. ó dà ẹ bá wa dá ṣètò. gẹ́gẹ́ bí ìwòye ti tèmi anybody
ẹnikẹ́ni lè pè ẹnikẹ́ni lè kọ́ni ìfẹ́ sí àwọn nínú ọkùnrin àti obìnrin. ó dáa. gẹ́gẹ́ bí ó ṣe rí èèyàn. Ọkùnrin tí obìnrin bá jẹ́ ní ìfẹ́ kan, ọkùnrin yẹn ti ṣoríire. ìyẹn ti lágbára. Ọkùnrin yẹn ti ṣoríire. kí ni ìdí tẹ́mi sọ bẹ́ẹ̀? Nítorí pé kò ní níṣòro kankan. Ẹ ṣe. ó dà ìyẹn tún lè. ìyẹn tún lè. ẹ mọ̀ pé àwọn kan máa ń sọ pé ó dáa kí obìnrin nífẹ̀ẹ́ ojú ọkùnrin ó dà pé kò tí obìnrin bá lè nífẹ̀ẹ́ ju pé èmi oníṣòwò ara kò ní bí bàbá balance. àmọ́ balance àlejò wa ló sọ yìí. àlejò wa ló sọ yìí gbogbo ìgbà pẹ̀lú wọn dáa gbogbo ìgbà bẹ́ẹ̀ méjèèjì gbà ṣùgbọ́n mi ò fi taratara gbà ṣẹ́ni mi ti wà lójú òpó ni. Hello, ẹ kú ọ̀lẹ́ o, kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè? Ẹ káàsán. Ẹ káàsán o, kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè? à ń gbọ́ yín. À ń gbọ́ yín o. Ọkùnrin bí ó láìpẹ́ àdúgbò tó kọ̀ ẹ̀rọ ìṣòdì bẹ́ẹ̀ bí ìbèrè bẹ́ẹ̀ wọ́n kọ́ ẹ̀rọ ìṣòdì fẹ́ wá sọ̀rọ̀ nígbà bí a fẹ́ ń gbé ẹ̀rọ méjì ọkùnrin. ṣùgbọ́n wọn ni pé bóyá kẹ́ ẹ pè wá padà àfi taratara gbọ́ yín. èyí táwọn èèyàn tún sọ ó ní agbára. Wọ́n ní tó bá pè àbí báwo wọ́n ṣe sọ lẹ́kọ̀ọ́ obìnrin bá kọ́ ìfẹ́ sí kò ní wàhálà. ẹgbẹ́ ìwọ ọkùnrin ṣé lóòótọ́ ni pé ẹni tó bá fẹ́ ohun tó jẹ́ ìyá mi lẹ́nu jù ẹjọ́ ẹ̀yà ara lé mo retí pé obìnrin. ó ká bí obìnrin ló ń pè wọlé ẹgbẹ́ wọn wà wọlé ilé la wà gbogbo wọn náà lájọ́ ń tẹ̀ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ní ti ìgbéraga yẹn mi ò wòye pé ìgbéraga lè fa nítorí ojú táwọn ọkùnrin máa fi ń wo obìnrin tó bá ṣe ẹrù ní àti pé bó ṣe tọ́ wa dàgbà àti ní ìrònú yẹn pé iṣẹ́ ọkùnrin ni àlùyà. ẹ ṣé o obìnrin àkọ́kọ́ tó máa pè lórí ètò yìí ẹ má pàdé kí lorúkọ yín àti bọ́lá ti ń pè é. Hello, kí ló ń sọ yín àti bẹ́ẹ̀ sí pé ìrètí ló ń sọ̀rọ̀ láti tẹ̀rọ ọ̀dà ẹ̀ bá wa dá sí ìrètí. Bá wa yí ẹ̀rọ yín sílẹ̀ àlè máa gbọ́ ẹ̀rọ máa gbọ́ wa kẹ́ ẹ̀ tún máa gbọ́ ẹ̀rọ yín tó ń ṣì wà lórí òkú. Ọ̀dà wọn ti lọ àǹtí ìrètí ẹ̀yin la kọ́kọ́ pè bóyá kẹ̀kẹ́ wá padà. Ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé bóyá ẹ̀rù ni àmọ́ ẹ̀rù kí ni ná. ó mọ̀ pé nígbà tá à ń dàgbà wọ́n ti fi ìwé rẹ̀ sí alápá pé ọkùnrin o májọ ó mọ̀ bá ṣe ń dàgbà májọ kó fọwọ́ pọ̀ ẹ̀ májọ kó ṣe báyìí kó já aládùúgbò ẹ̀ kó wá lọ sọ fún pé kinní kan. kọjá ẹsẹ̀ máa kọ́ máa kọ́lẹ̀ tàbí kó ń bọ̀ látọ̀kan. ẹ̀rọ tó nílò ìgbésẹ̀ pọ̀ èèyàn kan wà lórí. Hello, ẹ kúrò lẹ́ kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè. Ọ̀pọ̀ ní ìlú pè. Ó dáa kí lorúkọ yín. Nígbàlá ló sọ̀rọ̀. Ó dáa Mukaila ẹ bá wa dá ṣètò. Tí ọkùnrin bá tóbi ìlà kọlu fẹ́fẹ́ tó dédé náà ni. à ń gbọ́ yín sà. Dédé náà ni ọlọ́run sọ àti onítẹ̀ǹbù náà nù. wọ́n láṣìírí onígbọ̀n ń bò. Ẹ̀yàwó jẹ́lẹ̀ jẹ́ bá wà lóbìnrin ẹ̀kọ́ wọlé. Ó ṣẹlẹ̀ jẹ́ bá wà lóbìnrin ẹ̀kọ́ wọlé. ọbẹ̀ náà wà mọ́lé. Wàhálà dé o. ṣùgbọ́n bá ṣe ń sọ lọ kò ń ṣe ojúṣe ẹnì bẹ́ẹ̀ ọkùnrin tàbí obìnrin ìtìjú yẹn sì wà nínú kókó tó lè fi sá. Obìnrin máa ń wò pé Hello, ẹ kúrò lẹ́ kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè. À ń gbọ́ yín kí lorúkọ yín o àti bọ́lẹ̀ tí ń pè.
láti èdè ìyẹn láti rọ́bà ìṣèṣì ni mo ti ń gbèrò Agboola Kọ́láwọlé lórí ìṣẹ́. ó dá iṣẹ́ ọ̀gbẹ́ni Agboola ẹ bá wa dá sí. àǹtí mathematics yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀. àǹtí mathematics yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀. ó ń gbọ́ ẹ̀sà. nǹkan mi kàn lẹ́sọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ní mà. lẹ́sà. mo fẹ́ béèrè kí ni wọ́n ń padà parí ìtàn yẹn tí wọ́n padà fẹ́ ọ̀gá mathematics yẹn ni àbí ó kẹjẹ kẹta àlàyé àníyàn ọ̀gá mathematics yẹn tí wọ́n padà fẹ́ báwo ni ìdílé parí ẹ̀ sí. onígbọ̀dá ti lóluwà. ó ti lè ní nǹkan ti mú nǹkan ẹ̀. oníkan ti mú ibi tó fojú sí ọ̀nà ògbàbẹ̀ ẹ ṣe wò bẹ́ẹ̀ máa gbọ́ mi lọ́wọ́ ẹ̀yin láyé yín àti mathematics àbọ̀dá ọ̀dẹ́ lọ kà ìfẹ́lẹ́ bá lọ bẹ́ẹ̀ bá tí mi wá mọ máàsì ó dá ẹ̀kọ́ ọ̀lẹ́ kí lórúkọ yín. mo ní gbé ìgbà ló sọ̀rọ̀ láti Òmàrán. ó dá ẹ ṣe ẹ bá wa dá sí tó. bí mo sọ lẹ́ẹ̀kan ni pé tí obìnrin tó bá gbé mi wọ́n fẹ́ tẹnu sọ́tò àwọn ọkùnrin náà rí bíi pé aṣẹ́yìn lóbìnrin rẹ̀. tí o gbé ṣe náà rí lọ́wọ́ ká ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nìyẹn á kàn wípé ẹni ìjẹ́ kí nǹkan jẹ́ ńbẹ̀ ti gbà jù lẹ̀ tí o jí rẹ̀ tí o fi dá fúnbìnrin tó fẹ́ tẹnu sí ọkùnrin. bóyá bẹ́ẹ̀ ni ṣe. wọ́n rò pé yóò ẹgbẹ́ àti ẹni mọ̀ ọ̀pọ̀ táwọn Yorùbá pè wọ́n ní desperation wọ́n máa rò pé bóyá ojú ló ń kọ́ tó bẹ̀ tó fi. àti pé ṣé àwọn ọkùnrin máa ń jẹ́ lọ. ẹ̀ló ẹ̀kú ọ̀lẹ́ o lórúkọ yín àti bọ́lá ti ń pè o. ẹ̀ló ẹ̀ló à ń gbọ́ yín o. yà ẹ máa kó ètò wọn. ẹ ṣe o. orúkọ yín àti ibi tó ti pè wá. tèmi láti kàgbé ló ń sọ̀rọ̀. ó dá ẹ ṣe ẹ bá wa dá sétò. ṣe a rí kókó ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ̀rọ̀ ní lórí yìí lónìí tó fi jẹ́ mi. ẹ ṣeun. à ń gbọ́ yín. abọ́rọ̀ yín lọ. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé tá a bá wò ó àárí pé ní àtòbìnrin náà máa ń lọ ọjà tàbí. bẹ́ẹ̀ ni. ẹ tẹ̀síwájú. bóyá kẹ́ ẹ pè wá padà àgbọ̀ tẹ̀sán dáadáa torí pé fẹ́ẹ́ mọ ibi tó ń lọ à ń lọ sọ́jà nǹkan tá a máa ń rà yàtọ̀ síra bóyá tó fẹ́ tẹ̀lé mi. ẹ pè wá padà kẹ́ ẹ sọ kẹ́ parí ọ̀rẹ́ yín. àti mathematics. bọ́tà bá ní ká wò ó mọ̀ pé a máa ń rí àwọn obìnrin tó ń ṣe gbogbo nígbèyàwó. Hello, à ń gbọ́ yín o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. à ń gbọ́ yín orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. ẹ káàsán à ń gbọ́ yín kà. Ṣẹ́gun láti Ìkàrẹ́. ó dà bá wa dá sí. Ṣẹ́gun láti Ìkàrẹ́. ó dà bọ̀dá Ṣẹ́gun láti Ìkàrẹ́ à ń gbọ́ yín. à ń gbọ́ yín ẹ bá wa yí ẹ̀rọ yín sílẹ̀. ọgbà kí obìnrin náà jọ ọgbà kí obìnrin náà lè ta ọkùnrin. ẹni wọ́n ta kí obìnrin náà ta ọkùnrin náà sọ̀rọ̀ ìfẹ́. ṣùgbọ́n kì í ṣe pé kí obìnrin pé ọkùnrin tó ń fẹ́ fẹ́. ó ní àwọn ìgbà míì tí ìyẹn lè fi hàn ó ní wọ́n mọ̀ pé obìnrin yìí ní interest sóhun. Hello. Ìgbà kan wà tó gbé ìtọ́kùnrin lóbìnrin lè fi hàn sọ́kùnrin tó lè fi ẹ̀ hàn. Láwọn ìbátan tó gbé ìtọ́kùnrin mọ̀ pé ẹni yìí ó ní ìfẹ́ sí òun. Yóò tiẹ̀ sí ìfẹ́nu sọ àmọ̀. So nígbà orí bẹ̀ nìyẹn. Ọkùnrin ó fi tẹnu ìjẹ́ bí ọkọ obìnrin kóbìnrin tẹnu ìjẹ́ ọkọ ọkùnrin ó sì tó burú nínú rẹ̀. ó dà ẹ ṣe ọmọ tí wàá tó ní tí mo ti fẹ́ fún mi
ohun tí mo fẹ́ kàn sọ̀rọ̀ lórí nìyẹn pé tí obìnrin bá ti wá fẹ́ kọnu ìfẹ́ sí ọkùnrin pé ó ti ẹ̀wọ̀n ó sì rí pé ọmọlúàbí lẹni yìí torí mo láti rí àwọn ọkùnrin tó yẹ pé wọn lè kọnu ìfẹ́ sóbìnrin mo mọ èèyàn kan tó jẹ́ pé olùṣọ́ àgùntàn ni tó sọ fún mi pé ìgbà tóun fẹ́ fẹ́yàwó òun bó ṣe ń lọ bá obìnrin òun rán bàbá kan sí bàbá kan tó wá lọ bá. ṣé àwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí wà ní ọ̀pọ̀ wọ́n pọ̀ tọkùnrin bẹ́ẹ̀ bá lè wà ìyẹn pé obìnrin tó lè kọnu sí ọkùnrin náà wọ́n wà ṣùgbọ́n obìnrin tó bá wà lè gbé ìgbésẹ̀ eré ní báyìí sìn kí ni a lè ṣe. èmi ò mọ̀ Ọlọ́run tí fún mi ní oore ọ̀fẹ́ yẹn láti lè gbé irú ìgbésẹ̀ yẹn bóyá rú mi torí ó dàbí pé yọ̀pẹ́ ọba yìí jẹ́ pé ó jẹ́ pé máa mọ mass. wáyé lọ bá ti mọ̀ pé mass yẹn kò bímọ. kò bímọ bẹ́ẹ̀ máa lo English àti economics. ẹ mọ̀ pé àwọn ọkùnrin oníṣẹ́ ọkùnrin kan wà tí wọ́n lè nù fẹ́ kọ́ wà. hello second caller. ẹ kọ́lẹ̀ à ń gbọ́ yín náà. ẹ kọ́lẹ̀ Ìrètí ló ń sọ̀rọ̀ láti Kẹ́rẹ́. ó dáwọ́ Ìrètí ló ń sọ̀rọ̀ láti Kẹ́rẹ́. àǹtí Ìrètí àti Ìrètí ìpèrí náà ẹ bá wa dá sókè. Ok mà ẹ wo mà ṣẹ́rí kí ókè mà ṣẹ́rí kí ókè mà tí obìnrin wà kó máa bẹ̀rù ìkẹ́kọ̀ọ́ obìnrin ṣe nǹkan tó dáa because àìsí ẹrù ìkẹ́kọ̀ọ́ obìnrin ṣe ìdílé bó ṣe ń ṣe obìnrin tó ń tẹ̀lé obìnrin kò dáa yóò bẹ́tà kókùnrin tó kúkú dẹrù ìkọ́ ní obìnrin bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ. ká tó tẹ̀síwájú bóyá ká sọ fún àwọn aráalé ká tó rán wọn létí nígbà tí ẹ bá pè wọlé ẹ máa yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ ó ṣe pàtàkì kó má bàa di pé ẹ̀ ní gbọ́ wa àwa náà ní gbọ́ yín àwọn Yorùbá bọ̀ wọ́n ní àìjẹ méjìlá bá àlàdé nígbà tẹ́fẹ́ jẹ lọ́nà méjì ní ẹ yí lọlẹ̀ ká lè gbọ́ra wáyé káwọn ẹlòmíì lè tètè ráyè pè wọlé. wọ́n ti sọ wọ́n ti ní kò dáa pé tó bá dẹrù lẹ́kọ̀ọ́ wọ́n ti ń ṣe wọn ò dáa àwọn kì í ṣe gbogbo ìgbà kì í ṣe gbogbo ìgbà kì í sì ṣe gbogbo ìgbà. gẹ́gẹ́ bí àwọn àlejò wa kan ti sọ sẹ́yìn wọ́n máa ń rí pé ó máa ń rí bí nǹkan òwúrí. èmi nìkan tó àwọn tó torí ìlú àdàbí ìgbà tó ó ní part kan tí mi sọ̀rọ̀ lé lórí. ṣé nípa ọ̀rọ̀ mathematics. kó tó sọ fún mi ní pé for the very first time ẹ jẹ́ ń yá English díẹ̀ o. For the very first time a beautiful lady. Báwo sọ pé àìsàn ọ̀tọ̀? Ìjọba kí àwọn omi lórí wọ́n mọ̀ pé títí ọkùnrin mi máa fi wọlé kí ni mo jẹ́ ń sọ gan. bákùnrin ọlọ́run bá wà nílẹ̀ títí 99 ni wọ́n máa fi wọlé ẹ̀sùn wọn ò ní lórí ọ̀tọ̀ wọn sọ fún wọn pé ọ̀yà bọ̀dá o. ó dà ń pè ọ̀pọ̀ wà lórí òkú ká tó lọ fún ìsinmi ráńpẹ́ kí lórúkọ yàrá rí lẹ́tí ń pè ibo lẹ́tí ń pè. bóyá kẹ́yìn ẹ̀ pè padà tí a bá padà dé lórí ètò tó ẹ̀yà ara lé ẹja dókè lọ́hùn bí a bá padà dé àlejò wa sì máa wà níkàlẹ̀ àǹtí mathematics gẹ́gẹ́ bí àwọn àlejò wọ́n sì máa wà níkàlẹ̀ pẹ̀lú wa ta ó sì jọ máa wo ọ̀rọ̀ yìí ta ló yẹ kó pẹ̀lú ìfẹ́ kọ ẹnìkejì ọkùnrin ni tàbí obìnrin ààrẹ ti kí àwọn obìnrin kó pè àwọn obìnrin ló ṣe ẹ pè wá àmọ́jà dókè lọ́hùn à ń padà bọ̀. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. Márùn máa ṣoge márùn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó fẹ́ lá. èmi á sọ wípé ní abala kò ní rí tilé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú. ẹ
ẹ káàbọ̀ padà sórí ètò wa obìnrin ni mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pè wọlé láti ẹ̀kan tí a ti bẹ̀rẹ̀ ohun tí a sì ń sọ lórí ètò ní ìrọ̀lẹ́ òun náà ni ta ló yẹ kó kọ́ni ìfẹ́ ṣọ́kùnrin ni àbí obìnrin ta ló yẹ kó sọ pé mo fẹ́ fẹ́ àti mathematics ti sọ ti wọ́n. àwọn àlejò wa dẹ̀ ti lọ gbọ́ ọdún tó ti yàtọ̀ àwọn ní pé kò yẹ kó fìṣẹ́gbẹ́ kọ bọ́kùnrin ṣe lè ṣe àmọ́ táníkà wò ẹ mọ̀ pé tábáníkà wò tá bá gbé ọkùnrin 100 sílẹ̀ àbí obìnrin 100 obìnrin mélòó ló lè ṣàkúnlẹ̀ pé bébì olólùfẹ́ mi tó bá ti bàbá láti jọ mo wò pé àwọ̀ sí ọkùnrin mi tó lè mú mi láti ìgbà tí mo ti pàṣẹ iṣẹ́ mi lọ déédéé ìfẹ́ sí gbogbo ẹmú ní ǹjẹ́ o gbà láti fẹ́ mi bí tó sì ní òrùka náà tó sì. mo ní ìbéèrè kan fún ẹ bó ṣe sọ ń ṣe dàbẹ́ nígbò ti ṣe rí ó lọ pààrà ó sì lè wò lè ṣe ẹlòmíì náà ti kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọwọ́kùnrin yìí gan-an tó ń béèrè lọ́wọ́ obìnrin gan-an wọ́n sọ bẹ́ẹ̀ torí mọ̀ ń wò ẹ̀ẹ́dẹ̀ bá dẹ̀ rántí onígbà kan mọ̀ bóyá ẹ̀rí fọ́nrán ẹ̀ tó sọ pé káwọn ọkùnrin gan máa kúnlẹ̀ mọ́ wọ́n ti wà lórí ètò ẹ ló ẹkú àlẹ́ o kí lórúkọ yá àti bẹ̀rẹ̀ ẹkú àlẹ́ o fẹ́ràn náà. ẹ bá a dá sètò kí lórúkọ yín. ẹ kú ètò. ẹ sọ orúkọ yín fún wa àti bẹ̀rẹ̀ tí ń pè. láti Ọ̀ṣun state. ẹ dá sètò orúkọ yín. orúkọ mi ni Latif. ó dà. ó yẹ ẹ dá sètò. ẹ̀lẹ́ mà. à ń gbọ́ yín ẹ bá a dá sètò. ètò tẹ́ ẹ ṣe yẹn wọ́n tẹ̀ mú lọ́lọ́ bí ni ṣùgbọ́n mo fẹ́ ìbílẹ̀ fẹ́ dá sètò mi. ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. Hello? à ń gbọ́ yín lọ. à ń gbọ́ yín. ok ma ẹ ti ọ. kò sí ẹni tí kò gbọdọ̀ mọ́ kọ̀ọ̀lù sí àwọn nínú tọkùnrin àti tóbìnrin. ṣùgbọ́n nítorí máa ń ṣe mí ní kàyéfì ni pé bóyá tí ọkùnrin bá kọ́ni sí obìnrin lè kàn lábùkù. kó jẹ́ pé kó mọ̀ kí ẹnìyẹn mọ́ bóyá wọn fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ tẹ́ ń kiri àwọn dáadáa wọ́n lè mọ̀ kí àwọn mọ́. ìyẹn máa ń fa etí iná mú ọkùnrin ní láti má fi kọ́jú ẹ̀kọ́ni tó bẹ̀rẹ̀. ọkùnrin bá kọ́ni sí ọkùnrin tó dáa púpọ̀. ẹ ṣeun. nítàlejò wa mú jáde pé àwọn ọkùnrin mi ẹ̀rù ti wà nínú wọn bóyá gbà tí wọ́n lọ kọnu sí irú àti mathematics wọn domi gbóná báyìí wọ́n dà á lù wọ́n ẹlòmíì àwọn omi ara àti omi tó bá rẹ̀ tó máa gbé lé ṣé rí àti mathematics ni wọ́n ti ṣe tó pọ̀. kò rí bẹ́ẹ̀. kí nìkan tó burú jù tẹ́ ti ṣe fọ́kùnrin tó kẹnu sí yín ẹ ti fi ṣe sínú bàtà wọn. ẹlẹ́jẹ̀ sọ. àyà mi ṣe kìkì ó ṣe gùn. àlùkòdá ẹ̀rẹ́ ṣe mí. àbí ẹ fi wọ́n wé ní tí ò da. lómi ti wà lórí sọ. kí lórúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè ẹ́ kúrò lẹ́yìn ti wà lórí ètò. ẹ pè wá padà. èmi gẹ́gẹ́ bí èmi jẹ́ ọ̀kan tó ẹ pé níbẹ̀rù Ọlọ́run tó gbọ́ nǹkan tí àwọn òbí làkàlẹ̀ tó yẹ pé mi ì mọ bó ṣe ń sọ nígbà tí mo wà ní kékeré. bí a bá pè é láńgẹ́lì kàá kó mọ̀ pé ẹ mọ̀ irú nǹkan tó bá lè jọ gèdè lọ. èrè gbé mi ó pọ̀. nǹkan tó bá lòdì sí nǹkan tí ìlànà táwọn tọ́lọ́run kọ sílẹ̀ àti ìlànà tí Ọlọ́run ní káwọn ní bá níbẹ̀ tó bá kọnu sí mi gẹ́gẹ́ bí ọkùnrin tó bá máa kọ̀ fẹ́ sọ lẹ́yìn èwo ni pé kinní kan máa kọ̀ sọ pé Ọlọ́run tí mi ò rí píkṣọ̀ yẹn mi ò rí àwòrán. mi ò gbà fún mi gbọ́ bí gbọ́dọ̀ ṣe sọ Ọlọ́run tí ì ṣe ló mójú pẹ̀lú. kí lórúkọ yín àti bọ́lá tí ń pè. hello àgbọ̀ yín kí lórúkọ yín àti ibi tẹ́ tí ń pè wá. pè láti ìlú Òkè Àgbè. ok. ìpínlẹ̀ wo nìyẹn. Olúwatóyìn ló ń pè láti Òkè Àgbè. ok Olúwatóyìn bá wa dá sétò. Òkè rẹpẹtò ó dá kí ọkùnrin bá obìnrin sọ̀rọ̀ kò ń ṣe bí ṣe tí láti bí pé kí obìnrin bá ọkùnrin sọ̀rọ̀. à ń sọ náà wọ́n á sọ pé ó dá kí ọkùnrin torí tí obìnrin bá ti lè dá ọkùnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀. kò sí kọ̀ọ̀kan
tó ọkùnrin gẹ́gẹ́ bí yunifásitì bá ṣe gbọ́. àwọn ti fẹ́ títí ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ àbí bẹ́ẹ̀ wọ́n ti ń lọ sínú ẹ̀mí ṣùgbọ́n àkíyèsí tí mo ṣe nípa àwọn obìnrin tó ń pè wọlé ni wọn ò fi taratara àwọn ọkùnrin sì ń. àwọn bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ wọ́n ṣe ń gbìyànjú. ó pín sí méjì tẹ́lẹ̀ àwọn obìnrin wò pé yẹ ká lè ṣe àwọn tó bá ní ká olúkálukú ń jà fún ẹ̀tọ́ ọkùnrin àti obìnrin yẹ kó jẹ́ kankan náà. àmọ́ wọ́n ní ká lọ síwájú ká lọ sọ fún bọ̀dá pé bọ̀dá ẹ̀sìn sá ṣùgbọ́n ẹ̀dẹ̀ fẹ́ ká dọ́gba báwo ni ìdọ́gba yẹn ṣe fẹ́ wá. àǹtí fún mi lápẹ́ iná máa láti bẹ́ẹ̀ ṣe pè mí ẹ̀ ó mú fura dání. yes máa láti bẹ́ẹ̀ ṣe ń rehearse láti ẹ̀kọ́ yẹn. English gan ni wọ́n sọ báyìí. bẹ́ẹ̀ ṣe ń gbogbo gọ́gọ́ lẹ́ ń bọ̀. tètè dé bọ́ stọ̀ ká tètè mọ bí bẹ́ẹ̀ lọ. ṣe bá fẹ́ bèèrè lọ́run bó ṣe mọ̀. èèyàn kan wà lójú òpó àmọ́ kò dáa ẹ tún wa pé tẹ bá fẹ́ bèèrè lọ́run pé ṣé mo lè bọ́kùnrin náà mi ò lè ṣe ẹ̀mí mi ò gbé mi ò tí kàwé débẹ̀ mi ò mọ̀ bóyá wọ́n ká máa ń kà nílé mi ò mọ̀ àmọ́ mi ò lóye débẹ̀. school ló ti máa ń kà. ẹnìkan wà lójú òpó ẹ ló. wọ́n ní yorùbá tó bá ń ṣe ni. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. bẹ́ẹ̀ àgbàdo ìlú kò látọ̀rẹ̀. ó yẹ ẹ̀dá ṣètò. ẹ ṣeun. hello. ẹ̀dá ṣètò à ń gbọ́ yín. ọ̀rọ̀ tí ẹ sọ nípa wípé obìnrin lè bá ọkùnrin sọ̀rọ̀ pé kò fẹ́fẹ́ tó wà bẹ́ẹ̀ ni pé ojú tí àṣà Yorùbá ti máa ń wo àbí àwọn ọkùnrin ní ṣe máa wo ó máa ń ròyìn pé báyà irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn tí ò mọ̀ nǹkan tó kàn lọ́rọ̀ wọn ni o nígbà tó jẹ́ pé àwọn oníranà àwọn tí ò mọ̀ torí pé ọkọ nígbà ipò máa ń fẹ́ yàwó pé kì í ṣe ìyàwó ló máa ń fẹ́ ọkọ obìnrin tó bá wà ló ń kọnu sí ọkùnrin pé ó fẹ́ fẹ́ ojú táwọn kan fi máa ń wo bí o kò sí ìgbà tó bàjẹ́ ń bẹ̀ o ojú táwọn kan fi máa ń wo wípé oníranà ló ń fẹ́ obìnrin bẹ́ẹ̀. ó dáa ẹ ṣeun àti yọ nǹkan tá a fẹ́ òótọ́ dẹ̀ ni ojú táwọn èèyàn máa fi wò nǹkan tó ń sọ gan-an ní ìdá. tó yẹ lọ́sọ̀ bá sọ pé ìgbéyàwó ni kì í ṣe ìgbé ọkọ lólóyìn ìgbẹ́gbẹ́ wá ní kíní kan red kíní kan. èmi ti sọ lẹ́nu ọjọ́ mẹ́ta fún àwọn ọkùnrin mi tó bá ń ṣe wọn pé ìwọ́n gan lọ lé ìyàwó ó lè ti fi ní ọkọ ló lọ òun wà kú wa ìwọ́n gan lọ lé ìyàwó lè lọ káàdì máa sọ fún ara òun lọ lé ọkọ èmi ìwọ́n gan lọ lé ìyàwó má jẹ́ kọ́ mọ́ bá lọ́wọ́. bẹ́ẹ̀ni nígbà pé ọkàn wà lójú òpó ẹ̀kọ́ ọ̀lẹ́ o kí lorúkọ yẹn àti bọ̀lẹ̀ tí ń pè. ẹ̀kọ́ ọ̀lẹ́ o kí lorúkọ yẹn àti bọ̀lẹ̀ tí ń pè. ìyá ẹ pè wá padà a ní àkókò púpọ̀ mọ́ àmọ́ gbogbo ìta ti ń sọ náà àti ń sọ síwájú àti ń sọ sẹ́yìn àti ṣẹ̀fẹ̀ àti àmọ́ èmi wò pé lódìdí èmi ò wò pé kò yẹ kí nǹkan kan káàárí nǹkan àmọ́ irú agbègbè tá a wà wọ́n ti bẹnu àtẹ́lu pé kí obìnrin lọ máa sọ fọ́kùnrin pé mo nífẹ̀ẹ́ sí ẹ táwọn obìnrin ní gan bá gbọ́n ní ṣé o mọ̀ nǹkan tó ń ṣe ṣàkóso àwọn ọ̀rẹ́ èèyàn ń wò pé orí ọkùnrin ló pọ́n ẹ tó yẹn ojú ọkùnrin ló pọ́n ẹ tó yẹn tó lè lójú ọmọ rẹ pé obìnrin ẹgbẹ́ ẹ̀gbọ́n ni yóò wo bí oníṣekúṣe tí ò sì rí bẹ́ẹ̀. èèyàn kan ti wà lójú òpó ẹ kúrò lẹ o kí lórúkọ yẹn àti bọlẹ ti ń pè ní kíákíá. torí nǹkan táwọn ẹlòmíì ọ̀rọ̀ lásán tọ̀rọ̀ ẹ̀ bá kàn sọ àbí bóyá ẹ̀gbọ́n ni àbára ilé ẹ̀ kó tiẹ̀ ní ìgboyà kó ti gádà gbogbo yẹn láti dáwọ́ pé. nígbà bá domi síná ló ṣe máa rí fíìmù máa kú ni. ìbẹ̀dẹ̀ náà lèmi ti bẹ̀ pàdánù. bẹ́ẹ̀ni a sì ti rí àwọn obìnrin tó jẹ́ pé ìgbéyàwó wọn ti pẹ́ tí wọ́n sì ń ṣe pẹ̀lú ọkọ wọn tó jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ ni wọ́n kọ́ ní ìfẹ́ sígbà bọ̀dá ọmọ fẹ́ fẹ́ yín tó sì jẹ́ pé ìgbéyàwó wọn ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó sì ń lọ bẹ́ẹ̀ wo yàrá lé èèyàn kan wà lórí òpó ẹ jẹ́ ká gba ìpè ìpè náà ti lọ àlejò wa kí ni àkótán ọ̀rọ̀ yín èèyàn kan ti wà lórí òpó ẹ kọ́ ọ̀lẹ́ oní kíákíá kí lórúkọ yá àti ìbọlẹ̀ tí ń pè wọ́n ti lọ nílé gba ìpè kankan mọ́ àti fẹ́ mú ètò náà wá sí ìparí nílé gba ìpè kankan mọ́ ẹ pàdé wa ní ọjọ́ mi ìbá òtún ṣe máa mú àkàntún obìnrin ni mi wá sí etí ìgbọ̀yìn àlejò wa ní kúkúrú kí ni àmọ̀ràn yín fún àwọn obìnrin àti àwọn ọkùnrin tó wà nílé tó bá wa gbọ́tò yìí. a ti sọ àti kíá
àti báwo ni kí n ṣe sọ àti gbé lọ sẹ́yìn àti kí n má fọ̀rọ̀ gùn ó yẹ kí àwọn ọkùnrin náà kọ́ má máa dédé rò pé obìnrin tó bá wá sọ́dọ̀ wọn padà bẹ́ẹ̀ àti káwọn obìnrin náà ká lè gbèsè bẹ́ẹ̀ ká lè gbégbé nígboyà láti gbé ìgbésẹ̀ sọ̀rọ̀ sókè nígbà tó bá wàrà alẹ́ bó ṣe tó lè wá láti parí. adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò yẹn ètò wa obìnrin ni ní àníri jù báyìí lọ lórí ètò lónìí gẹ́gẹ́ bí a ti ṣe sọ lọ tí gbogbo àwọn tó sì ti pè tí wọ́n ti sọ olúkálukú ti sọ ohun tí wọ́n rí sí ọ̀rọ̀ náà pàtàkì jùlọ òun ni pé ohun tí ó bá rọ̀ wá lọ́rùn òun ni ká ṣe kọ́lọ́run Olódùmarè kó ràn wá lọ́wọ́ orúkọ tèmi kò yí padà Rachel Robert náà ló ń kí pé kọ́lọ́run kó ṣe wá jọ ọ̀la lọ. bẹ́ẹ̀ ni ẹnì kejì mi ti sọ ó ti parí ẹ̀ tó bá rọ̀ wá lọ́rùn òun ni ká ṣe yẹ ká rò dáadáa kò sẹ́ni tó ní pé tó bá lọ bá bọ̀dá tó bá gbà fún ìdíje bọ́ọ̀dẹ̀gbà náà kó gbà fọ́ lọ́hùn we move on náà ló ń bá sọ àti pé àti sọ̀rọ̀ sókè la wà yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè má jẹ́ kọ́kọ́ wa kó kọjá o ibi táwọn ọ̀rẹ́ wa ti sọ pé kí ló ń ṣe má ṣe bẹ́ẹ̀ wò mọ̀ bóyá ọkọ ẹni tó ẹ̀mí ẹ̀ bá gbé bí ẹ̀mí ẹ̀ bá gbé kó lọ ṣe bẹ́ẹ̀ ni ò bá dẹ̀ gbé padà sẹ́yìn kó tún iná yẹn kó tún dá kó tún padà kó tún ṣùtù ṣọ́ọ̀tì eré fẹ́sàn nǹkan. bẹ́ẹ̀ ni ẹ̀yà ni kó tó ní kó tó gbàgbé ṣé wọ́n pé àlejò wa dé ní ìgbìrà ni wọ́n àbí ìgbìrà ni wọ́n ìgbìrà la gbé wá sórí ètò yìí màlúù bọ́mọ Yorùbá ni wọ́n àbọ̀ ṣe ń mu lẹ́gbẹ̀gbẹ̀ nígbà tí mo pé ó lọ tààrà wọ́n dẹ̀ jẹ́ wa tó wà nírìí jù báyìí lọ lórí ètò obìnrin ni mi ẹ darapọ̀ mọ́ alọ́jọ́ mi ọjọ́ rí orúkọ mi ò tí ì padà Olúwafúnmiláyọ̀ ọmọ Ọ̀ṣọ́ ló ń dágbére fún yín pé ká fìrè pàdé lọ́jọ́ mi ọjọ́ rí ó dàbọ̀. ó dàbọ̀. obìnrin ní òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá